ìjọba ti kó àwọn akẹ́kọ̀ọ́ yìí látàrí pé wọ́n rìn rẹ́gbẹrẹ̀gbẹ káàkiri lásìkò ìgbà tó yẹ kí wọ́n wà ní ilé ẹ̀kọ́. ìjọba ìpínlẹ̀ Kwara ti kó àwọn akẹ́kọ̀ọ́ 20 níye tó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ girama ní àwọn ilé ẹ̀kọ́ tó wà nílùú Ìlọrin tí ṣe olúùlú ìpínlẹ̀ Kwara látàrí pé wọ́n fi ẹsẹ̀ gbálẹ̀ káàkiri lásìkò ìgbà tó yẹ kí wọ́n wà ní ilé ẹ̀kọ́. ẹni tí ṣe akọ̀wé lẹ́ka ìròyìn fún iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè ọmọnìyàn ní ìpínlẹ̀ Kwara, Peter Amọ̀gbọ́njayé ló sọ eléyìí di mímọ̀ nínú ọ̀rọ̀ tó fi síta lọ́jọ́bọ̀ tí ṣe ọjọ́ 21 inú oṣù tá a wà yìí. ó ṣàlàyé pé wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún lọ́jọ́rú nígboro ìlú Ìlọrin. kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè ọmọnìyàn Sàádátù Modibo Kawu ti pàrọwà sí àwọn òbí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ láti máa mójútó ètò ẹ̀kọ́ àwọn ọmọ wọn. nígbà tí ó ń bá àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún àti àwọn òbí wọn sọ̀rọ̀ níléeṣẹ́ rẹ̀, Modibo Kawu tẹpẹlẹ mọ́ ipa pàtàkì tó wà nínú fífojú sí ẹ̀kọ́ kí àlá rere tí àwọn òbí wọn ńlá lórí wọn lè wá sí ìmúṣẹ. bákan náà ẹ̀wẹ̀, kọmíṣánná ọ̀hún ló tún ti ṣe àbẹ̀wò sí ilé ẹ̀kọ́ Government Day Secondary School Adéta àti Government High School Adéta láti lọ wo bí nǹkan ṣe ń lọ lẹ́yìn gbọ́nmisí omi òtó tó wáyé láàrin àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama méjèèjì. gẹ́gẹ́ bí ó ti fi àìdùnnú rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ náà, Modibo Kawu ṣàlàyé pé ìjà ọ̀hún ló wáyé látàrí orogún tó ti wà láàrin ilé ẹ̀kọ́ méjèèjì látọjọ́ tó ti pẹ́. ó ti wá bu ẹnu àtẹ́ lu àwọn tó jẹ́ aláṣẹ ilé ẹ̀kọ́ ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe kùnà láti fi ìṣẹ̀lẹ̀ náà tó iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ẹ̀kọ́ létí. bákan náà ló tún ti wá mú dá wọn lójú pé ìjọba ìpínlẹ̀ Kwara yóò wá nǹkan ṣe sí ọ̀rọ̀ náà, ṣùgbọ́n kí àwọn akẹ́kọ̀ọ́ lọ yí ìwà wọn padà kí wọ́n sì gbájúmọ́ ẹ̀kọ́ wọn. ó ti wá jẹ́jẹ́ ìfarajìn ìjọba ìpínlẹ̀ Kwara láti pèsè ètò ẹ̀kọ́ tó yè koro fún àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún gẹ́gẹ́ bí ó ti jẹ́ wípé àwọn ní ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Kwara àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀.